Yorùbá Efura pánsá òfura pánsá jáná àjà òfura àjájìn bí onílé ọ̀bá fura olè ní oko òwe wa yìí àròkò lọ́jẹ́ fún ìran Yorùbá kí ọmọ Odùduwà ó fura lórí ọ̀rọ̀ ìlú Èkó kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ igi mú ẹlẹ́dẹ̀ tí ń wọgbà àwọn ọmọ Yánwọ́nrín àwọn ọmọ Ìgbò tí wọ́n ń lérí wọ́n ní àwọn fẹ́ gba ìlú Èkó wọ́n ní no man's land lèkó jẹ́ ọ̀rọ̀ rúnrún lẹ́nu ẹyẹ ọ̀rọ̀ ìlú Èkó kí Yorùbá ó ṣe àpérò lórí rẹ̀ ọmọ onílé ti fẹ́ di àjòjì gòdògbò ọmọ ẹlẹ́ran ó ti fẹ́ máa jẹgun ẹran ọ̀rọ̀ nu ọmọ Yorùbá tàtà aṣojú Odùduwà aṣíwájú fún gbogbo akéwì ní tilétoko ìwádìí tá a ṣe nígboro Èkó nípa bí bàbá Bọ́lá Ahmed Tinubu kò ṣe wọlé nínú ìbò ààrẹ nílùú Èkó ọ̀rọ̀ tí kábíyèsí Elégùṣì of Ikateland ọba Saheed Adémọ́lá sọ kó tó di pé àdìbò ààrẹ ó bí àwọn ọmọ Yorùbá nínú Elégùṣì ní ìlú Èkó kì í ṣe ilẹ̀ Yorùbá kábíyèsí ó ní àwọn tí ń jà fún Yorùbá nation kí wọ́n ta kété sí ìlú Èkó èyí ló bí àwọn ojúlówó ọmọ aládé nínú tí wọ́n fi fọn mú tí wọ́n fi ní kàkà kẹ́kùn má jẹ́ ṣèṣe àwàdànù ni làwọn ò fi ṣe ara ohun tó fa ìṣubú Bọ́lá Ahmed Tinubu nílùú Èkó nu kì í ṣe pé ọmọ Ìgbò wọ́n pọ̀ ju Yorùbá lọ nígboro Èkó kí wọ́n sinmi agbájá kí wọ́n lọ rè é símẹ̀dọ̀. Orúkọ tèmi ni Aláyélúwà ọba Muhammadu Saheed Adémọ́lá Ifáwuyì Elégùṣì. Yorùbá nation kò sí nǹkan tó burú náà ṣùgbọ́n ọ̀nà tó ń gbégbá yẹn kọ́. Tẹ́ bá dẹ̀ wò pé àwọn èèyàn tó máa ń wà ń di gbogbo àwọn kìíní àwọn kékeré kan tó nẹ́nu ọ̀rọ̀ tẹ́lẹ̀ tó wá rí i pé táwọn bá ṣe Yorùbá nation yẹn á fáwọn lágbára àwọn náà nẹ́nu ọ̀rọ̀ tó bá dẹ̀ máa ṣe Yorùbá nation wọn Èkó máa dá dúró ni tòráwò lọ sẹ́ni rẹ̀ kọ́ lọ ṣe Yorùbá nation wọn. ọ̀rọ̀ Yorùbá nation ń gbóná lára ọmọ Odùduwà Ọlá Tinubu tí wọ́n fà kalẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ láti ilẹ̀ Yorùbá ló mú ara àwọn ọmọ Yorùbá balẹ̀ díẹ̀ Yorùbá nation ń bẹ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ọ̀rọ̀ tí ọba Saheed Adémọ́lá sọ ó bí àwọn ọmọ Yorùbá nínú ẹ̀yin ọmọ Yorùbá o ẹ dákun ẹ má bínú mọ́ Yorùbá ló ní ìlú Èkó àwọn ọmọ Yánwọ́nrín àwọn àtọ̀húnrìnwá wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n gbalẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ wọn kàn ń tanra wọn ní aṣojú Odùduwà Yorùbá ni mo bẹ̀ ká ṣe sùúrù. Orúkọ mi ni Sheikh Abdulrahim Adua nígbà Chief Imam Yorùbá Land African Muslim Leader. Ṣe rí nílẹ̀ Yorùbá lónìí adúpẹ́ fọlọ́run population àwọn ọmọ Yorùbá tá a wà nílùú Nàìjíríà about 70 million ní population wa báyìí yàtọ̀ fáwọn ọmọ ìyá wa tán wà nílùú diaspora. Lagos State gangan ó ní orísun ẹ̀kọ́ta resources wa tí ò bá gbójúlé Lagos State ni. Ọba wa rí lẹ́wà Akínolú ó ní first class chairman gbogbo ọba traditional ruler tí ń bẹ nílùú Lagos State. bí ilẹ̀ Yorùbá sì wá rí Lagos State gangan ní ìdùnnú ti wá ń bẹ̀ but kí ọba kan wá gbéra kó wá fẹ́nu sọ fún gbogbo ọmọ Yorùbá yìí pé ilẹ̀ Lagos State o kì í ṣe Yorùbá nation lónìí so ìdí rẹ̀ tí àwọn ọmọ Yorùbá ti wá fi wá di ọ̀rọ̀ yẹn sí ọwọ́ ìpètò ìjọ tẹ́yìn lọ́ba nídìí Yorùbá ẹ̀yin náà rí àǹfààní Yorùbá o. ìbò ààrẹ fún aṣíwájú Ahmed Bọ́lá Tinubu òun ló jẹ́ kó yíwọ́ torí pé ajẹ́kọ́ yí ọba Elégùṣì pé Yorùbá ló ní Lagos State so àwa rọ gbogbo ọmọ Yorùbá tẹ́ wà nílùú Èkó Yorùbá ló ní Èkó o Yorùbá náà ni ó sì wọlé ń bẹ̀ Yorùbá náà lẹ́sìn dìgbò fún bẹ̀ ní agbára Ọlọ́run. tábà ní ká wọ dúdú ẹ̀fọ̀n àárọ̀ adégun
tabalika wo tí ọba Elégùṣì sọ gbogbo ọmọ Yorùbá àtakò ìran wa a dẹ̀ fẹ́ kí ìran mi ò gba Lagos State mọ́ wa lọ́wọ́ so a fẹ́ kó jẹ́ pé gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá ẹgbẹ́ Yorùbá náà ni ó wà ńbẹ̀ tí ń jẹ́ ẹgbẹ́ APC tí wọ́n dìgbò fún so gbogbo ọmọ Yorùbá ẹ dìgbò fún Sanwó-Olú nílùú Lagos State so that kí àǹfààní rẹ̀ ó lè dé bá gbogbo ọmọ Yorùbá ní agbára Ọlọ́run ìtawà náà wà ń bẹ lọ́hùn fún lérí ọ̀rọ̀ Yorùbá yóò àdé ilẹ̀ lérí a sì gba agbára wa lágbára náà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà Ọlọ́run níjọ́ náà ṣubú àti gbogbo àgbààgbà tó ń bẹ nílẹ̀ Yorùbá àkíwọn púpọ̀ ẹ ṣeun Yorùbá nation no going back ìtawà dó lé lérí nù so ẹ ṣeun gan. àrùn tó tún bí àwọn èèyàn ìlú Èkó nínú tí wọ́n fi fẹ́ kọ̀yìn sí ẹgbẹ́ APC ẹgbẹ́ olóṣùṣù ọwọ̀ ní ọ̀rọ̀ àwọn LASTMA Lagos State Traffic Management Authority tí wọ́n tiẹ̀ léjú tí àwọn ọlọ́pàá lọ ọkọ̀ tí wọ́n bá mú orùgì oyin bíi kí wọ́n gba 70,000 80,000 100,000 lọ́wọ́ wọn ara ànira tí wọ́n ń kojú nígboro Èkó rèé tí wọ́n fi ní àwọn ò ní ṣe ti ẹgbẹ́ olóṣùṣù ọwọ̀ Babájídé Sanwó-Olú ọ̀rọ̀ nu àtúnṣe là ń fẹ́ lórí àwọn LASTMA nígboro Èkó kí wọ́n bá wa dẹ̀ òfin wọn ọlágbára ọ̀pọ̀ lápọ̀jù bí àwọn ọmọ Yorùbá ṣe fẹ́ràn Tinubu tó nígboro Èkó ó yà àyàn lẹ́nu nígbà tá a gbọ́ èsì ìbò ààrẹ ìpínlẹ̀ Èkó pé Peter Obi ló wọlé lẹ́kọ̀ọ́ akété àfi bí àlá lórí lójú wa ọmọ Yorùbá ẹ fura ejò ti lọ́wọ́ nínú Asoju Oduduwa ṣùgbọ́n ṣá irú rí ò lè wáyé mọ́ ìbò ọjọ́ 18 oṣù kẹta yóò hàn sí gbogbo aráyé pé lódodo Yorùbá ló nílùú Èkó bí ọmọ Yorùbá bá fìmọ̀ ṣọ̀kan àwọn ọmọ yẹn wọ́n rí arọ́rọ̀ wọn lẹ́yìn ìdìbò ojú wọn wálẹ̀ bí ẹni arọ̀ lóyè tí wọ́n bá ń sọ pé irú wá ògìrì wá nígboro Èkó ṣé ẹrú ọ̀mọ́ra rẹ̀ lẹ́rú ni àbí ìwọ̀fà ní ọ̀mọ́ra rẹ̀ níwọ̀fà ọmọ onílé mọ́lé bàbá rẹ̀ àní sọ pé ayédáyé ọ̀làjú káwá máa fi ojú egbò tẹ̀lẹ̀ ó dòódì Yorùbá ló nígboro Èkó Aṣojú Oduduwa Tinubu ló fi ààyè gbà wọ́n àwọn tá a pè wá jẹun tí wọ́n sì ń dì wá lọ́wọ́ mú ẹ rí i pé ọ̀gá jù ọmọ Yorùbá jí mọ́sùn àti finá sórí òrùlé ejò ń bẹ lórí òrùlé wa ọ̀rọ̀ ìlú Èkó àkíyèsí tí mo bá ti forí ewì pè yín sí kó ní kálukú ronú wò lórí ìmọ̀ràn Yorùbá ronú èpè àti ègún áúlẹ̀ kárẹ́ lórí ìran Yorùbá ọ̀tẹ̀ yìí ti pọ̀ jù ọ̀tẹ̀ ti pọ̀ lápọ̀jù nílẹ̀ Yorùbá ẹnu wo òsì kò ìmọ̀ wa kò ṣe ọ̀kan ṣoṣo àfi ká máa lébú ara wa kiri ọjọ́ ti pẹ́ tí Yorùbá ti ń yapa ẹnu síra wọn báwo ló ṣe wá fẹ́ jẹ́ kí àwọn ọmọ Yíbò kí wọ́n máa sọ pé àwọn làwọn nílùú Èkó ẹ̀rí àrífín ńlá àti ìwọ̀sí Yorùbá ló ní ìgboro Èkó ọmọ aládé o ọmọ Odùduwà ó di ọwọ́ wa ògo wa fáàrí wa ní ìlú Èkó jẹ́ ká má sọ̀tẹ̀sọ̀tẹ̀ kí ìlú Èkó ọmọ bọ́ lọ́wọ́ wa láriwo tá à ń pa ká dìbò òmìnira ká dìbò àjàngbara fún Babájídé Sanwó-Olú la fi lè bọ́ lọ́wọ́ tẹ̀dídì lágbájá ọ̀dà làkàṣègbè òwúlò ìyẹn ti kọjá lásìkò tá a wà yìí kí ọmọ Odùduwà kí ọmọ Yorùbá gbára wọn mú ní ọ̀kan ṣoṣo lọ̀rọ̀ kan àwọn ọmọ yẹn wọ́n rí tí wọ́n ń lérí kiri yìí ká lè gbára wọ́lẹ̀ lọ́wọ́ wọn ká má gbé oúnjẹ alẹ́ wa fún ológbò jẹ ẹ̀tí awo
lẹ̀rín ọ̀gbẹ̀rì Yorùbá ló ní ìlú Èkó aṣojú Odùduwà bó bá jẹ́ pé ẹ̀yà míì ló ní ìlú Èkó ni Nàìjíríà ó ti pín tipẹ́ ilé ajé ilẹ̀ Áfíríkà nílùú Èkó jẹ́ àmú omi Nàìjíríà ní ìlú Èkó ẹ̀yin ọmọ Yorùbá ìlú Èkó ó wà lára ohun tá a mú yẹn gàn kò gbọ́dọ̀ bọ́ mọ́ wa lọ́wọ́ ká ronú wò ká ronú gidi ọ̀tẹ̀ ara wa ṣíṣe yìí ẹ rí i pé ó ti fẹ́ sọ Yorùbá dèrò ẹ̀yìn aṣojú Odùduwà bí wọ́n bá wá gba ìlú Èkó lọ́wọ́ Yorùbá kí la fẹ́ sọ ìlà fi ń pe gbogbo ọmọ Yorùbá nílùú Èkó pé ká jáde ká ṣe àtìlẹ́yìn fún Babájídé Sanwó-Olú nílùú Èkó kó wọlé gómìnà ní sáà kejì kí gbogbo ohun tí ń rùn kó sì tẹ́lẹ̀ pátápátá wíwọlé sáà kejì Babájídé Sanwó-Olú ní ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2023 ní ó pẹ̀tù sí èmi jọ ìwọ ojú mi tí ń bẹ nígboro Èkó lọ́wọ́lọ́wọ́ láàrin àwọn ọmọ Yánwánrí àti ọmọ Yorùbá ọ̀tẹ̀ tútù àti ọ̀tẹ̀ gbígbóná wíwọlé Sanwó-Olú lẹ́ẹ̀kejì ni ó kó gbogbo ẹ̀dá sí kòtò a kì í ṣe é mọ̀ wọ́n lè bi ọ́ léèrè wípé ta ló kọrin ewì létí rẹ sọ fún wọn wípé aṣojú Odùduwà ni aṣíwájú fún gbogbo akéwì ní tilé toko ká tún gbọ́ra wa nígbà míì.